Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. رب زدني علما وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. àwa ká ní wá sílé nìyí. bẹ́ẹ̀ni. àbí wá síbẹ̀ dé. wọ́n dé àyín tó báyìí. bàbá wa afọwọ́sí wa Ìsàhákọ̀ pẹ̀kàn. ẹ bá àdámọ̀ wọn lẹ́ẹ̀kan sí. àdámọ̀ ayàtẹ̀wò. dọ́kítọ́rù wa Ahmedu Wakilu Lugga. àdámọ̀ ayàtẹ̀wò. Aladan Ìmáàmù ọ̀dọ́ Abdulkarim Major. Afawa Ìmáàmù wa Hussein Yoko Yisi. Afa Dua. Afa wa Size. Moki Deputy National Mission awa Afa Jamiu. àdámọ̀ ayàtẹ̀wò. Mawa kugbẹ̀yìn afa tẹwà ń bẹ̀. Àti kugbẹ̀yìn ọmọ wa tẹwà ń bẹ̀. bẹ́ẹ̀ni akẹ́pẹ̀gẹ́. Láti Abdulgani Panafita. lókù. Ajiwa Lukman Ẹlẹ́ja. láyé. Abdulmọ́mẹ́nì Makaliki. táyé. Láyé Kànìkì. Oti Abdulatif. Abdulatif Makaliki kejì. Àti gbogbo ẹ̀yẹ nílé tẹwà ń bẹ̀ yányá. Kì í o. Wọ́n kí a bá wa Ṣuaib. Àwọn olólùfẹ́ fò ní. àdúrà nígbà. Àwọn náà ní ìjòkó yìí. Alábàásí lèmi. bẹ́ẹ̀ni. Mo kì í mo tún kì í báríkà tọmọ yín. barika. Ọlọ́run ọmọ gbàdúrà gbogbo ẹ̀. àmín. Ẹ̀yin ìyá wa mo kì í púpọ̀. Màálù mọ́tò wa ní sẹ́ńtà B. Tí wọ́n jẹ́ màálù mọ́tò àgbà. Alájà wa Nana Aisha mo kì í o. Mọ́tàrà tí mo kì í alájà wa jẹ́ ìrádìí láti lọ Ọ̀yọ́ àti jàmáà tó tẹ̀lé wọn wá láti sẹ́ńtà B àti látọ̀yọ́ mo kì í. Ìyá Súnàmí ń dilé àgbà. Àtẹ̀yìn Wazira ni àtẹ̀yìn ìyá Súnàmí gbogbo yòókù náà ní Abba Muhammad. Àtẹ̀yìn jàmáà wa ń bẹ̀ mo kì í o. Alájà wa Zulfat Babátúndé Musa ni mo kì í. Mo kí gbogbo ẹ̀yin ìyá wa tẹ́tọ́ wa ń bẹ̀. Ìyá akéwù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbọ́dọ̀ mọ́ kí ìyá akéwù arúgbó mi nù mọ́ ká arúgbó mi. Ọ̀kàlájà bọ́ọ̀dọ̀ àti Màtíngà. àtìmọ̀tínga. Mo wá kí gbogbo ẹ̀yin ilé wa. Mo kí Alájà Rukiya Major àti gbogbo yín náà. Ọlọ́run kára kún àlùbáríkà gbogbo yín o. àmín. Ẹni tó jẹ́ kí n gba máìkì báyìí. Àwọn àfáwà méjèèjì tó ń darí ètò. Ìbejì àtọ̀dọ̀ Ọlọ́run. àwọn àbejì ìdùnnú. Pé ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí wọn lọ́kọ̀ọ̀kan. Ọlọ́run àpò àwọn pọ̀ méjì. wàláì. Ọlọ́run sàjẹ́mi yóò gùn dáadáa. àmín. Mo fẹ́ rújọ́ ọmọ yìí ni. ẹjọ́ ta lè fẹ́ rú. Ẹjọ́ ọkùnrin yẹn náà fi yìí. ọ̀dà abẹ́ bàbá ẹjọ́ àwọn èèyàn mọ̀. Lìgálì mo lìgálì wá. ń bọ̀ wá wọ́n ránṣẹ́ ó lè ṣètò kan. Ẹ rí Alájà Ànàbí Elégùṣì lójókòó yìí. ó na ẹnìkan bí ẹgbẹ̀rún èèyàn tó sùn yàrá tí ń dẹ́rù bà rẹ̀. Bó ti jókòó yìí Jagaba lójókòó ohun tí Ó wọ́n bọ̀ ná. sí Lagos. àwọn nù. Bó ti jókòó yìí Sanwó-Olú lójókòó ohun. lójókòó Gómìnà wa ní Lagos State. bẹ́ẹ̀ni. Bó ti wá jókòó ohun orí adé ló tún jókòó ohun. kábíyèsí o. Kábíyèsí o. Ẹ ṣe kábíyèsí fún bàbá. kábíyèsí o. Ọjà aládìyàn dáadáa púpọ̀. aláníyàn rẹ̀ Ó sì fẹ́ Ọlọ́run lára mi. gidi gan tó pọ̀. Ó fẹ́ Ọlọ́run lára mi. Insha Allah. Ó fẹ́ Ọlọ́run lára bàbá púpọ̀.
ní ẹ̀ pọ̀ gan. ọ̀láyì ó sì tún nígbàgbọ́ Ọlọ́run lára mi. bẹ́ẹ̀ni Wàláì. wọ́n tán sí yín lá púpọ̀. àjọ mọ́ta ti mara wọn ọ̀sẹ̀ dúdú ni ẹgbàá everywhere kọ̀dà wa pẹ̀lú wọn pọ̀ rí. Wàláì. pínrín. èlé tí wọ́n wà ọ̀rọ̀ tó sínú gò ẹgbàá ẹ máa mú díẹ̀ díẹ̀ kọ̀dà wa pẹ̀lú wọn pọ̀ rí. àti ọ̀dà fáwọn tí ń ṣe ń bọ̀ ọlọ́run òfin wa ń kọ́. Bẹ́ẹ̀ni. èyí tọ́pọ̀ pẹ̀lú wọn pọ̀ láyé ọ̀rọ̀ Ọlọ́run Bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni o. ọ fẹ́ràn kọ́ máa gbọ́ wá sí púpọ̀ ọ̀tọ̀ ní kẹta wá sí ilé ìlú ni àwọn ṣe fàájì rẹ̀ gbàtà wọn lọ ń sẹ́ ń bọ̀ wọn pé kí ni wọ́n ń ṣe ṣe ń ṣe múlá ọmọ rẹ ní ṣe mòlúdì ní àìjẹ́ bí ojú kò díẹ̀ kí gbọ́rọ̀ Ọlọ́run Wàláì. kọ́sà máa gbọ́ wá sí láyé rẹ̀. bẹ́ẹ̀ni. preparation wọn bá wá lẹ́yìn wọ́n pé lọ ní ọgbà àlejò Jagaban Alhaji wa Senator Bọ́lá Ahmed Tinubu Jagaban. aṣíwájú of Nigeria láti wá sí awareness nílọrin ní àti nílùú Ọ̀fà àwọn náà wà kọ́ tẹ́lẹ̀ tí wọ́n fọ gbogbo ilẹ̀ tí ó mọ̀ gbogbo ìnáwó ajá kó tó wó di tí òfin ní mọ̀ ẹgbẹ́ lọ́wọ́. Bẹ́ẹ̀ni. ẹlẹ́gùn ti dẹ́wọ̀ yìí gbogbo yín lẹ gbọ́ pé December 19 Bẹ́ẹ̀ni. last year alọ̀síwá sí kẹ́lẹ́kọ̀ọ́ wọ́n wá ná wa ní Islander white White. tó ní táyà mẹ́rin. ẹni tó fún wa lójú kólẹ̀. ó wá ní kan lẹ́sírà lábẹ́. Bẹ́ẹ̀ni. Ó sì ní jáàjì. ó tó wá sọ nìkan fún wa láti last year Bẹ́ẹ̀ni. ọwọ́ ní bẹ́ẹ̀lẹ́dì sí náà. lóore náà. nítorí wọn tó ń fi kan kún un lọ ọtẹ tí fi kún un ní ẹjẹ torí mi dáwọ́ tó Ọlọ́run. Bẹ́ẹ̀ni. dọ́bù wa o. Kò sí dáwọ́ sí lọ́rọ̀ yìí. wọ́n bẹ̀ wọ́n ní wàásù nílùú kan tó jìnnà Bẹ́ẹ̀ni. ìlú kan tó jìnnà ọ̀nà yẹn nàṣẹ gan. ọwọ́ lémi àti àfa àjẹjẹ àti kàkẹ́ àjẹbí lànà Allah. Bẹ́ẹ̀ni. Ọlọ́run wa kádà aláṣíà bẹ́ẹ̀ni. ọwọ́ ní pè mí lọ́dún yìí náà ń sin bẹ́ẹ̀ ẹ̀dá kí láràfà bọ́ sí gbàngbà táwọn wò àràfà bọ́ sí bí ọjọ́ lọ́dún yìí. Allahu Akbar, Allahu Akbar. wọ́n wá ní ọmọ àkànnà ṣe bẹ́ẹ̀ náà ọmọ mi o wọ́n fẹ́ràn rẹ̀ púpọ̀ àmọ́ máa pé ní ìwòlò mú wa wọ́n sì ní sínú gbogbo wọn ọmọ ọdún méje ní bá tó lè ti wà lọ́dọ̀ mi. bẹ́ẹ̀ni. ó gba kàkín ìwọ ní sínú ọ̀hún ó ní ẹ bá pè wá ó ti fún náà kún báyìí Alhamdulillah. pé a lọ ṣe wáàsí fáwọn nílùú kan tí lóhùn ò sì pé méjì ìlú yẹn Bẹ́ẹ̀ni. nàṣẹ díẹ̀. ìlú yẹn ò pé méjì ọ̀kan náà ni. gbogbo jẹ̀mọ́ tí wọ́n lọ lú yẹn tán lọ sí nílùú yẹn àbí kò yẹ sè àti wà lẹ́kọ̀ọ́ náà àgbà máa sọ yẹn Ọmọ máa sùn bẹ́ẹ̀. Mo bẹ̀. a lọ sí wá síbẹ̀ fún àwọn jẹ̀mọ́ alálàájì Lagos State Brigade Board l'Àràfá. ẹ ti padà wá sọ̀dún yẹn. rárá Àràfá láti ṣe ok. àwa darí wálé padà. àwọn èèyàn gbọ́ Yorùbá tó Allahu bẹ́ẹ̀. Akbar. àwa Àràfá láti ṣe àwọn adarí wálé padà. àwa darí wálé padà. Allahu Akbar. ẹ dákẹ́ gbọ́dọ̀ ń tóbi dáadáa. Allahu Akbar. òun kan yìí náà ni o. Alájà Ànàfẹ́ Elégùṣì, the Honourable Commissioner for Home and Affairs, Lagos State Chapter. Abẹ́lẹ́ òun fún yín. Orí wọn fẹ́ náà wá sí púpọ̀. ó ti pọ̀ jù. Ẹ dákun jẹ̀mọ́ gbogbo tó ń ṣe ìlọ́lẹ́sàn o. ọlẹ́sàn. Alájà Ànàfẹ́. Anabi Yakubu alayhi salatu wa salam. Ìṣẹ́jú náà ó ti kù ìṣẹ́jú mẹ́fà o. Mo ti lo mẹ́rin. Ẹ dákun jẹ̀mọ́. Ẹ rí pọ́lọ̀ ń fọmọ dààmú ẹ̀. Ó fi Yusufu dààmú ẹ̀ púpọ̀. Ọ̀pá o. Ọ̀pá Yusufu máa lójú. ọ̀pá Yusufu máa lójú o. Àmọ́ fi dààmú ẹ̀. Yusufu yìí sì sọ máa bú. rárá Ọ̀yà tó èso mukumu ọmọ. That is it. Àmọ́ àwọn ọmọ ìyá rẹ̀ yòókù wọ́n ha Nábì Yusufu lè mà wọ́n hàn ní gbẹgẹdẹ ìmọ̀. fún bàbá rẹ̀ tọ́jú bí wọn papọ̀. kí ló wá fà á. Kí ló fà á? Ebẹ́ san ni. Ọlọ́run fi ṣẹ̀ṣẹ̀ bá Nábì Yakubu ni o. bẹ́ẹ̀ ni náà ẹsẹ̀ ìgbé kéékù. Allahu Akbar. Yakubu ṣe Ọlọ́run nígbà kan pé àwọn ẹ̀ṣẹ̀ kan. irú ẹsẹ̀ wẹ sọ̀kan bẹ̀ torí ìṣẹ́jú márùn-ún ló kù. Alayhi salatu wa salam. Ọlọ́run wa la gbẹ̀sẹ̀ lára rẹ̀. wẹ̀ Ajá náà fi tó ṣe ìlẹ́sàn. ọlẹ́sàn o ọlẹ́sàn o.
ó ní ẹrú kan Naam. obìnrin ni Tọ́. ẹrú yìí wá lóyún tani sọ̀rọ̀ mbẹ́ o ta lé lẹ́yìn orí. ẹrú yìí wá lóyún alájà náà fi dáhùn. ẹrú yìí wá bímọ bí lọ́kùnrin wọ́n sọ mọ́ náà Basiru Muhammad Bashir. ó ti jọ́ kẹta kákó ma ìsèwò jọ́ kẹta kó ma pé asọmọ ló kọ níjẹta Yakubu bá ní ilẹ̀ dá díẹ̀ ilẹ̀ dá àárín kan jẹ. agbọ̀rọ̀ wá sìkì lọ́ba ni ẹgbẹ́ ọmọ tí yóò yá wọn ẹsẹ̀ bí wọn ẹ lọ tà wá. ẹ lọ tà káfowó rẹ̀ jẹun. ó ti ṣe bọ́mọ ẹrú mi ni ẹ lọ tà wá. bàbá tà ìyá rẹ̀ gan kí ni ó ṣe. ọwọ́ agbé ọmọ tẹ́rú bí Yakubu ni wọ́n lọ tà Allah. wọ́n wá tà láti ibì kan bọ́ọ̀bì kan ta síbì kan wọ́n tó tà wọ́n sá ń tà káàkiri. ìyá yìí wá bọ́ sẹ́gbẹ́ kan ọwọ́ sunkún ọwọ́ ni wọ́n lọ Ọlọ́run wọ́n sì fọmọ mi dá mi Yakubu lórí. sì yé bí àtọ́mọ mi láì kú. láì kú ó sì fọmọ yá mi ọmọ jẹun. mi ó yá ọmọ mi lára mi Ọlọ́run o ọbẹ̀ ọ́ bá mi mú kanú ọmọ tẹ̀ náà tó bá fẹ́ náà jù àfáà yìí bàbá. bá mi yẹ̀wò náà pẹ̀lú ẹ̀ má jẹ́ orí má fi jọ́ tó mo bá tó rọ́ ma tèmi. La ilaha illallah. níjọ́ tèmi bá tó rí tèmi ni kó náà tó rí tiẹ̀. Subhanallah. má sì fi pàwọn méjèèjì lẹ́kún. àfi wá síbẹ̀ dé. A'udhu billahi minash shaitanir rajim. àṣẹ wá sí o. ibi ẹsẹ̀ wá sí lónìí. Bismillahir rahmanir rahim. Wa bihi nasta'inu. Bàbá lè pẹ̀ tán, Rabbi dápè. zidni ilma. àbọ̀ ìṣàhákọ̀ pẹ̀ kan wọ́n bẹ̀rẹ̀ dé. láfi wá sí wa lónìí. wọ́n ń bẹ lọ́nà wọ́n ti ré kó. Dr. Mohammed ẹ̀dájọ́ má bínú wọnú oko yín díẹ̀ díẹ̀. A'udhu billahi minash shaitanir rajim. Basiru lọ́mọ ẹrú yìí jẹ́ Bismillahir rahmanir rahim. bẹ́ẹ̀ ni Wa bihi nasta'inu. Rabbi zidni ilma. ẹ̀wọ́n ọgbà tí Yusufu náà dàgbà. báwọn ọmọ yàrá ti gbé wọ́n ti lọ́jọ́ odò wọ́n ti ṣe gbá wọ́n ti hàn bó ti ṣẹ̀wọ̀n bó ti tó ṣe ṣẹ̀wọ̀n gbogbo ẹ̀. bó ti tọ̀. ọ̀sàpadà dọ̀bà Bísírà. ọ̀dọ̀bà. obìnrin lọ́pọ̀ obìnrin. ọwọ́ délé ọba ọwọ́ ni ẹrú fẹ́ rí láàfin. Yusufu adọ́lọ́ba àwọn ẹrú wa nígbà wọ́n tún ẹrú yìí dé wọ́n ara Basiru ìmọ̀ ẹrú tún wọ́n ra ọmọ ẹrú tí wọ́n tà ń jò ọmọ ẹrú ní. tí wọ́n tà ń jọ kìnìún àná. La ilaha illallah. wọ́n ra pọ̀ mẹ́rú ẹ wá. wá tó ń bẹ lábẹ́ ànábì Yusufu ní sẹ́rú. àfa bàbá. ọwọ́ ayé Yusufu wà fẹ́ ránṣẹ́ sí bàbá rẹ̀ bẹ́ẹ̀ bá ẹ kékeré sáyé fóònù bẹ́ẹ̀ni. kápẹ́lẹ́ yàyíláwa o ó yẹ tí o kẹ́mí kan yàyíláwa rárá o ọwọ́ gbé àwọn sẹ́dìdì àtàsọ mẹjọ kìnìún àná ti mọ̀ wọ́ kó o lé ẹgbẹ́ lọ ẹ bá ti gbé wájú bàbá bẹ̀rẹ̀ sáà ti jù ú sí yóò ti máa ta lẹni tí í sè nígbà tí ó yẹ̀yàn tí ó ránṣẹ́ wá sọ̀rọ̀ bàbá rẹ̀ Basiru yìí lọ kọ́kọ́ náà Allah. lọ́bẹ̀ síwájú ó sì gbà sọ̀rọ̀ fún tó tó rí Ọlọ́run. olùkọ́ bẹ́ẹ̀ káyà kan Alladhina Ọlọ́run sọ̀rọ̀ yìí lálùkọ́ ní ajá náà fi yastami'una al-qawla. Ọlọ́run láwọn tí máa gbọ́ wá sí alladhina yastami'una al-qawla àwọn tí. Alladhina yastami'una al-qawla. àwọn tó fẹ́ràn ká máa gbọ́ wá sí kò sí ti dùn mọ́jú kọ́sà gbọ́rọ̀ wọ́n ọ̀hún. sàgbọ́rọ̀ Ọlọ́run náà ni. Fayattabi'una ahsanahu. ìjọ lè ka ìwà ètò ti gbọ́ láyé Ọlọ́run kọ́ mọ iye ẹ̀. ajá náà fi tó lè ka níbo. Ọlọ́run wọn ni wọ̀nyẹ kílò pé Fayattabi'una ahsanahu. ọwọ́ ń tẹ̀lé ìtọ́ba dàmẹ́ wọ́n àsìkò tẹ́tí gbọ́ ọ̀pọ̀ ẹ̀ wá sẹ́sà ẹ̀. ẹtí gbọ́ wá sí ẹ má kì í yá yín ẹ má sì gbá ẹ ti gbọ́ wá sí ẹ má kúnlẹ̀. ó sì sì lè gbọ́ ẹ ti gbọ́ wá sí ẹ má kúnlẹ̀. Fayattabi'una ahsanahu. ẹ wá ń tẹ̀lé ìtì ọba dà ń bẹ́ẹ̀ ẹ wá sẹ́sà ẹ̀. má bọ̀ Ulaika alladhina hadahumullahu. àwọn tó bá rí bí àwọn tó nà sàmọ̀nà wọn tó nà ti fẹsẹ̀ wọn àwọn tó ti mọ̀nà parí lọ́dọ̀ Ọlọ́run nù. Hadahumullahu. mo ti wí bí. Wa ulaika hum ulul albab. wọ́n wò láyíká wọ́n rí gbogbo àwọn tó wá rí bá gbogbo wọn yányá olùlẹ̀ àdìbábí àwọn ẹni Ọlọ́run. Allah. alájà náà fi àṣẹni Ọlọ́run gbogbo ni. ẹni tí bá ti dẹ̀tí sí Kùránì kẹ́ mo fẹ́ gbọ́ wá sí sísì ń lò tí ń tẹ̀lé. tí sì ń tẹ̀lé ìtọ́jà pé àbí ti yìí àṣẹni Ọlọ́run ni. ẹni Ọlọ́run ni ó púpọ̀ ìṣẹ́jú pé ní Ọlọ́run fẹ́ lò sí nínú. àyètọ́ ọ̀wọ́ kọ́kọ́ ló bẹ̀ bẹ́ẹ̀ni. àwọn kan ti ló bẹ̀ rí àwọn kan lò kọjá. ọ̀pọ̀lọpọ̀ àfa àti mùsùlùmí ò sórí lára wọn kú ẹ̀. wọ́n gan òní káyé mùsùlùmí tó ti sórí látara ti Ọlọ́run kọ́ mọ iye ẹ̀. ó sì ní káyé àfa tó ti tara rẹ̀ là kò lè kà á.
kí la ṣe fún ọ nísìnyí. èmi ọmọ tó ń bá bàbá lọ́wọ́. àgbẹ̀ hàn tú wa àgúnṣe wa àkádùá wa. lẹ́yìn pàm tí yàrá wa ó sì gbà wá gbọ́ bẹ́ẹ̀. ó sì gbà wá gbọ́ ó sì bẹ́ẹ̀. gbà wá gbọ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ lọ́hùn alájà nàbí. ń dá yín lóhùn. sáwọn nílùú yìí mẹ́mẹ́ sọ gbádùn dáadáa báyìí. alùsùnà alùsùnà. kí ni láyé dáa yìí lọ́la. Muhammad Rasulullah. bàbá. Ayakumullah. ẹ bá ń sọ fọlọ́run pọ̀ ọlọ́run jọ kó kọ bí a kò kọ. tó ló gbé lérí. ọlọ́run jọ kọ́ bí a kò kọ. tó ló gbé lérí. ẹni bá ní láníyàn pé ká burú ó ṣe Elégùṣì ọlọ́run jẹ́ òkọ ó kọ bí a kò. ẹ̀wí yẹ ọlọ́run jẹ́ òkọ ó kọ bí a kò kọ. ọlọ́run jẹ́ òkọ ó kọ bí a kò kọ. ẹni bá ní láníyàn pé ká burú ó ṣe Elégùṣì ọlọ́run jẹ́ òkọ ó kọ bí a kò kọ. ọlọ́run tó kọ́ ẹ bá wọlé. ó kọ́ bí àbùkọ́. ẹ wà sí lóko yìí. ọlọ́run tó kọ́ ó kọ́ bí àbùkọ́. ọlọ́run tó kọ́ ó kọ́ bí àbùkọ́. ẹni bá ní ìlànìyàn pé ká burú ó ṣe é. ọlọ́run tó kọ́ ó kọ́ bí àbùkọ́. bàbá lè kọ́ ẹ lọ sí bẹ́ẹ̀. ọlọ́run jẹ́ ọkọ̀ ó fẹ́ bí àgùnfọn. ọlọ́run jẹ́ òkè ó fẹ́ bí àgùnfọn. ẹ ti fẹ́ ọlọ́run tó kọ́. bọ́kọ̀ bí àgùnfọn. ọlọ́run jẹ́ ọkọ̀ bọ́kọ̀ bí àgùnfọn. ẹni bá ní láníyàn pé ká burú ó ṣe yìí. Elégùṣì. ọlọ́run jẹ́ ọkọ̀ bọ́kọ̀ bí àgùnfọn. àní ọlọ́run tó gbé ọkọ̀ gbé bí àdùn fún pẹ́ńpẹ́ń. ọlọ́run tó gbé ọkọ̀ gbé bí àdùn fún pẹ́ńpẹ́ń. bá ní ìlànà ìyàbá rẹ̀ ká burú ó ṣe yìí. ọlọ́run tó gbé ọkọ̀ gbé bí àdùn fún pẹ́ńpẹ́ń. ọlọ́run jẹ́ òkè ó fẹ́ bí àgùnfọn. ọlọ́run jẹ́ òkè ó fẹ́ bí àgùnfọn. ẹni bá ní láníyàn pé ká burú ó ṣe é. ọlọ́run jẹ́ òkè ó fẹ́ bí àgùnfọn. ọlọ́run tó kọ́ ọkọ̀ bí àdùn fún pẹ́ńpẹ́ń. ọlọ́run tó kọ́ ó kọ bí àgùnfọn. pé ká burú ó ṣe é. ọlọ́run jẹ́ òkè ó kọ bí àgùnfọn. ẹ̀rí bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ òkè ó kọ bí àgùnfọn. ọlọ́run jẹ́ òkè ó kọ bí àgùnfọn. ẹni bá ní ìlànìyàn pé ká burú ó ṣe é. ọlọ́run jẹ́ òkè ó kọ bí àgùnfọn. ọlọ́run jẹ́ òkè ó fẹ́ bí àgùnfọn kọ́níṣà. ọlọ́run jẹ́ òkè ó fẹ́ bí àgùnfọn. ẹni bá ní ìlànìyàn pé ká burú ó ṣe é. ọlọ́run tó gbé ẹ̀yìn yá mi ọ̀bá mi ọ̀bá mi jẹ́ kó ní sí. ọlọ́run jẹ́ òkè ó fẹ́ bí àgùnfọn. olóyìn bá bínú olóyìn jẹ́ òkè ó fẹ́ bí àgùnfọn. olóyìn ó bí bá ní ìlànìyàn pé ká burú ó ṣe é. ọlọ́run jẹ́ òkè ó fẹ́ bí àgùnfọn. الحمد لله رب العالمين الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله الطيبين الطاهرين الله محمد وعلى آله ثم رضوان الله على سيادة الصالحين وعلى ما تبع بكران لا يمتع سيدا آمين آمين adúpẹ́ fún Olúwa الحمد لله àtọrọ kẹtọkọlọ bá ṣẹfà ní Muhammad صلى الله عليه àtòun وسلم àtàwọn ará ilé ẹ̀ الله àwọn sàábì ànábì ọlọ́ọ̀bá yọ́nú sí wọn آمين àwọn ìyàwó ànábì ọlọ́ọ̀bá yọ́nú sí wọn آمين àlífà wa ní ìsàwọ̀ gáràjì عظم الله حياته ohun àkọ́kọ́ lẹ́yìn ọpẹ́ gbogbo jàmbá mùsùlùmí assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته. bàbá wa tafsiru àgbà
أدام الله حياته nílọrin شيخ mẹ́ta lára Ìlọrin máa شيخ شيخ والله يعصمك من الناس لا تخاف درك ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم bàbá tafsiru àgbà شيء ìrántí méjì tá a bá yà yín lónìí الحمد لله méjèèjì ló tó wò ó tó fẹnu wò ó tó fojú wò الله أكبر téèyàn fi yanu táyé pàdé الله àlífà wá sàwọ́ gáràjì. فضل الخطاب يا أخي òye tó kọ́ tẹ̀lé mi lọ níwọ̀n ẹja náà sì fún mi báwọn. àbá ìsúfù wọn ni oníṣòwò. الله n ètí ìdí ọjà أنكم الله ìran di méjì ń gà á. ó di méjì. ìran tá à ń fojú wò tá à lanú lẹ̀ tá à ń lè bá ọpọlọ ń bẹ yà yìí. àwọn ọpọlọ tó jiná. yàtọ̀ báwọn ọpọlọ. àlùbáríkà wa kalẹ̀ yà yìí. الله الله àlífà wa sàwọ́ gáràjì. أياكم الله níbi ike wọn ti náwó báyìí. ọpọlọ ń bẹ yà yìí. ọpọlọ ń bẹ bí. àlùbáríkà wa ń bẹ yà yìí tó dòkó. الله أكبر ọlọ́run aṣọre fẹ́ lómi ń gbà mí a sì dàbí pé kò lẹ́lòmíì tí ó ṣoore fún. الله bàbá wa tẹ̀sí gbogbo bí ẹ bá gbé kí n mọ ìyá dùn bá fi ẹ̀dìdẹ káyé orí yín. الله شيخ àmọ́rú táwọn òbí. شيخ والله يعصمك من الناس irú kí làwọn òbí yín aṣẹ fọ́lọ̀ ń tọrọ fi rí báyìí. الله bọ́bá yẹn káwa náà bá mọ̀ ní là bá máa ṣe. bàbá kan bẹ lágbègbè wọn ni wọn mọ̀ pé bẹ́ẹ̀ ni ó rí ọmọ wọn wọn bá yàn sí bí ọmọ akọrin. الله ẹ dákun ẹ jòkó torí tọ́lọ́hún. ọkà tó wù mí kí n rí yín lérí ìdúró bẹ́ẹ̀ ni. الله mọ́là Yusufu قواكم الرحمن Ṣéhù Yusufu ní í ṣe mòlúdì. ó di méjì mọ́là Yusufu ní ọ̀wá jánẹ́sì. jánẹ́sì Allahu Akbar nígbà tí tó dé àyíwọ́n ní ẹbá rí kà o lónìí kà yìí náà. alhamdulillah òní ọjọ́ ọpẹ́ ni. alhamdulillah gbogbo nǹkan ní wá nídìí. mọ́là Yusufu wá pé fásitì kìtọ́bì ńgbà náà. فضل الخطاب يا أخي على الرشيد واجب كن ساهلا أو جيبسي في قوله الظالم كن ساهلا أو جيبسي في قوله الظالم èmi lọ pé mi pọ̀ jù ní àyín lónìí. alhamdulillah gbogbo tí mú wá sí yìí yẹ ló ti ṣẹlẹ̀ sí mi. gbogbo tí mú wá sí yìí yẹ tí èfi ṣe wá gbogbo ẹ̀ ló ṣẹlẹ̀. Allah adúpẹ́. àmọ́ fúnra rọ ọlọ́run ìwọ̀n ń bẹ lọ́hùn yí pé irú ìjókòó yìí ń lọ rí o. mọ̀ wá jí ọyẹ̀ láì lọ́hùn. ọlọ́run wá wà gbárùkà bàbá wa ní Ẹ̀gbá. ó sì gbàdúrà náà. mo wá rí bí wá ẹ̀rí ọpẹ́ kanu. alhamdulillah. ọpẹ́ ẹlẹ́ẹ̀kejì àbọ̀ àtọ́niwáàsí. sáwọn náà wọ́n jòkó yìí. Ṣéhù wa Yusufu bàbá àgbà. alimari dabi. Ṣéhù Yusufu bàbá àgbà. Allah. mo bá yín dúpẹ́ púpọ̀. alhamdulillah. ọlọ́run ní ẹ mú kóró tọ́ mọ́. alhamdulillah. ẹ̀rí bàbá tó bí yín bàbá dáadáa ni. wọ́n wá gbé yín gbọ́nà tẹ̀yìn òbí jọmọ rí. Ṣéhù Yusufu bàbá tó bí yín bàbá dáadáa ni. wọ́n wá gbẹ̀yìn gbọ̀nà bí tẹ́ẹ̀tì jẹ́ ní ire. mọ́là Yusufu. فضل الخطاب يا أخي نعم لكل الكلام لكل الكلام لكل الكلام لكل الكلام فاضل ببيانه فاصل فاضل
في بيانه على قائد حكم دليل مكرم دليل من النور وسنة مصطفى وواكم الرحمن وواكم الرحمن دليل من النور أرجو كنا مسددا دليلا من النور وسنة